o tún ṣàǹsọ ni pé o mọ́wọ́ o mẹ́sẹ̀ kí ni kò ló ṣe price and take kí ni mo price and take. Price and take tí mo ṣe kì í ṣe ọ̀rọ̀ pé tí wọ́n 2 years tí mo kọ́ price and take pé kíyàn lọ sí shop níbi oṣù mo fóònù tàbí mo ní mo fẹ́ ra nǹkan báyìí mo ti mú fóònù ẹ̀ kó tó wọ ẹ̀yìn. Kó ló ti máa ń ṣe yẹn? Èkó ni mo ti ń ṣe. Ṣé àbọ̀lé kù? Ní sáìdì Mùṣí. Sáìdì Mùṣí àbí? Iṣẹ́ yẹn báwo ta ló pẹ́ báwo lè pọ̀? Inú Mùṣí yẹn náà yóò ti kọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti 7 years mi ti fẹ́ wọn láti lé. So láti mọ̀ sí mi wọ́n try lórí pé kí n máa eré mi ní first born mọ̀ sí mi. Mo náà búrò méjì lẹ́yìn. Mo try láti má de kí ní ẹ̀ ṣẹlẹ̀ bàbá tó kú. Kò sí agbára ni mo fi lọ ń gbé ní ṣíjú yẹn ló mú mi kúrò níbẹ̀ mo fi lọ ń gbé ní ilé. Kí ló kọ lẹ́yìn kí ló kọ àdúgbò yìí? Ìlà Sàrẹ̀ méjì ló mú mi kúrò nílé tí mo fi lọ ń gbé ní Mùṣí. So ìgbà tí mo gbé Mùṣí mo ṣiṣẹ́ bọ̀ díẹ̀díẹ̀ mo ṣì máa ń nínú Mùṣí yẹn mo ti kọ́ bó ṣe máa ń ṣe price and take yẹn. O lè mú erí? Ọmú mi. Kí ló ṣe nígbà tó fi mẹ́ kí ló kúrò tí lọ ṣe? Ní Òṣòdì mo lọ ṣe ní Òṣòdì lọ ti mú mi ọ̀dẹ̀ nà mí ní oògùn. Kí ló jíjọ́ náà? Fóònù small phone Tecno ni mo ọ̀dẹ̀ nà àbókí yẹn ọ̀dẹ̀ mi kan fi mí lẹ̀ ọ̀dẹ̀ nà mí lógún. So but still náà wọ́n fi mí lẹ̀ ọ̀dẹ̀ mú mi lọ sí police station ní. Oògùn tó wà nù ẹ̀ ẹ̀mí effects lórí lára. Mo máa ń po ẹ̀jẹ̀. Ó lè fi ọjọ́ tó tọ́jú ara bó ṣe wà lára ẹ̀ náà bẹ́ẹ̀. Mo try láti tọ́jú ara mi bó ṣe wà lára so àtìgbà tí kíní ẹ̀dẹ̀ ti ṣe mí sí going to 5 months now tí kíní ẹ̀ ti ṣe mí sí ni mo ti try àti fi iṣẹ́ yẹn sílẹ̀. Kí ló tó wá gbé débílẹ̀ ní báyìí? Ibi tí mo ti máa ń ṣe car wash ní ọ̀dọ̀ ibẹ̀ ni mo ti rí ọ̀rẹ́ mi kan tí mo sọ pé bolo máa ń sùn pé ọ̀rọ̀ mo ṣe ti sùn mí pé task force lẹ́ni task force lá tó wá sọ pé abọ́ tí ẹ̀ lòun máa sùn mo dẹ̀ tẹ̀lé lọ sábà tí àlejò wà bí àlejò ń ṣiṣẹ́. Ẹ̀rọ ń jalè àbí iṣẹ́ ọ̀rẹ́ ń ṣe bẹ́ẹ̀. Bí a máa ń fọ mọ́tò nínú odò so ibẹ̀ ni mo ti rí ẹ̀gbọ́n yìí wọ́n ẹ̀ṣẹ̀ dé láti ẹ̀gbọ́n dúdú yẹn wọ́n ẹ̀ṣẹ̀ dé láti prison so wọ́n máa ń rí bí kíni ẹ̀ ṣe máa ń ṣe mí àwọn dẹ̀ ni àwọn padà sí ọ̀dọ̀ àwọn ní Ìjẹ̀bú lọ́pàá tó ṣe lè fún ilé ní ọwọ́ mi tó mẹ́ dọ́dọ̀ wọn ní Ìjẹ̀bú ọ̀rọ̀ kíni ẹ̀ lè à ń sọ lọ́wọ́ abẹ́lẹ̀ tọ́lẹ̀tì lọ́jọ́ kejì pé ká kúrò ní ibi tàwa ká máa lọ sọ́dọ̀ dáàdì wọn ni àwọn àbókí yẹn lò wá pé ká dúró ìyàwó wọn sá rẹ̀ dúró pé kí ni mo ṣe bọ̀ ibi tó sáwọ̀ alihamdulilayi wọ́n rí wọn wá láti gbà yẹn ẹ̀gbọ́n ẹ̀dẹ̀ ti ń tẹnu mọ́ pé innocent. Wọ́n jọ mú ìpapọ̀ ìjọ náà ni kí wọ́n ká mọ̀ lọ́wọ́. Káàkó fọmọ lọ́wọ́ lọ́jọ́ tó dé wa. Bọ̀ wọ́n ti ń wá tẹ́lẹ̀ àbá òde jẹ́. Bí mọ bó ṣe jẹ́ ọmọ ìlú yẹn ló wọ́n jẹ́ pátádé dé police station wọ́n lọ kó báàgì wọn nínú ibi tó ń sùn pátádé dé police station tó ti tún báàgì wọn lọ ti bá ìbọn lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ̀gbọ́n ẹ̀dẹ̀ ti jẹ́ kó yá àwọn ọlọ́pàá pé innocent still di sí wọ́n ṣe tẹ̀lé wọn pé innocent kọ́ báyìí ló gbogbo wá sí bíbá yìí. Bọ́ọ̀lù ṣe wá rí báyìí sí kí ni regret ẹ̀ tó wọ́n náà ti jalè wọ́n náà fẹ́ wọ́n láti 7 years old ó ti ṣe. Ó ṣe wá jẹ́ gbà tó jẹ́ pé wá sọ pé mi ṣe nǹkan bọ́ mo ti wá ṣiṣẹ́ lóhùn pé wọ́n tó ń tì í lójú kiri tí mo fẹ́ kó kó lára mi wọ́n mọ̀ pé torí kíní ẹ̀ náà ni òjò kí n dẹni tó ní girlfriend àbí tó ibi tí bá wà wọ́n máa ń ká mi kó ní wàrà pa ẹ̀. Ẹ̀gbọ́n yẹn sì sọ ọ̀rọ̀ yẹn dì sí pé ọmọ yóò jalè mọ́. Ṣùgbọ́n òkú tí wọ́n ní ẹ̀ níbi iṣẹ́ olè òun fún òun ló ń dá wà láyé nípa tí wọ́n á ní regret ẹ̀. Mo fẹ́ kó kó lára mi náà ní ìgbà tí mo lè wá sí ìgbà tó ti pé wọ́n pé wọ́n lò ẹ̀gbọ́n yẹn dẹ̀ ti ka everybody tọ́jọ́ wa. Orúkọ ẹlẹ́gùsí Usman àti ọmọdé lómi. Ìṣọlọ́pàá wà fún sí orúkọ ọlọ́pàá pé kọ́ wa mú